yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin má jù bàjẹ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń ṣàdúrà fún mi àdúrà jẹ́ tiyín láàárọ̀ àdúrà jẹ́ tiyín lọ́sàn-án àdúrà jẹ́ tiyín lálẹ́ gbogbo ẹ̀yin abiyamọ ojú òní tì mí níbikíbi tí àwọn ọmọ yín bá lọ wọ́n á rí àánú gbà ní gbogbo ìgbà tí àwọn ọmọ yín bá ń wá olóore ẹgbẹgbẹ̀rún olóore á dúró fún wọn. It was a tough one. Manager ẹni kó wá fún mi ní list because the list is endless. The list is endless. Ó wà endless. Mo ní mo fẹ́ bẹ̀rẹ̀. Ṣé látọ̀dọ̀ MHM dórí mọ̀mí ọba ńlá dórí mọ̀mí Adébímpé dórí Alájà Mẹ́wàá Ọ̀làkà ẹ jọ̀ọ́ ẹ máa rán mi létí torí àwọn èèyàn pọ̀ gan-an ẹ máa rán mi létí ẹ máa bá mi táìpù ẹ̀ síbí ẹ má jẹ́ àṣàbòsí ẹ má jẹ́ àṣàbòsí ẹ máa bá mi táìpù orúkọ yẹn kí n tó wá lọ síbi typing of orúkọ ẹ jẹ́ kí n fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn abiyamọ. When this video came out on Monday, some people were saying irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹ má bínú ṣé ẹ rí very dark black man very dark Mandela my handsome brother don't worry ó fẹ́ pe sister mi kan ó dẹ̀ kó fẹ́ ṣe wedding láìpẹ́ ó yẹ kó wá bíbá ìjọ mi ti gbàgbé rán mi létí àbúrò mi kan tó fẹ́ ṣe wedding very dark man don't worry on your wedding day I just want to know that lucky girl once I know that lucky girl orí yín pé ẹ̀yin tẹ́ ń bá mi fi orúkọ yẹn sí mo dúpẹ́ ẹ ṣé on your wedding day don't worry I will handle all the fabrics iṣẹ́ abiyamọ takuntakun tẹ́ ẹ ṣe Yomi Fábíyì ẹ dúpẹ́ mo dúpẹ́ ẹ kú iṣẹ́ abiyamọ Ayaba Faramade ẹ kú iṣẹ́ abiyamọ Àǹtí Bukky Jesse ẹ ṣé ẹ kú iṣẹ́ abiyamọ ṣé mọ̀ pé kò sí èèyàn kan tó jẹ́ olólùfẹ́ mi I am shy thank you kú iṣẹ́ ìyá mi kú iṣẹ́ abiyamọ all of you watching me tonight even those that does not understand me even some that see me as a troublemaker nobody hates me some are not just too being pleased because they don't understand my feelings they don't know what I'm going through it's only me and my husband that knows what is going on. Hey, Gbọ́mi, when people see me as a troublemaker, you cannot understand what happened on Monday. That issue that happened on Monday. Tó bá jẹ́ pé mi ò kí ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ ni mo ṣe ni. Nígbà táwọn kan sọ pé ẹ tì í síbí ká pa á. Àwọn kan ní ibi kọ́ lẹ ti máa pa tẹ́ bá ti déwájú lọ́wọ́ ẹ lọ pa ṣé bẹ́ẹ̀ ń fetí ara yín gbọ́ ó máa kú ní ibi ló máa kú sí ẹ̀ ń fetí ara yín gbọ́ ẹ̀ ń gbọ́ náà the only thing tó hold wọn back little òun ni wípé sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́nìí ẹni dẹ̀ ti jẹ́ káyé mọ̀ pé tí nǹkan bá ṣe òun ẹ̀ mú lágbájá ọba káre Ìbàdàn Mèsì ọgọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ìwọ náà ṣe mo rí ẹrẹ ó ṣe gan mo ti kí Yomi Fábíyì mo ti kí Yomi Fábíyì àwọn èèyàn pọ̀ gbogbo yín tẹ́ ń wò mí ẹlòmíì ò lè sùn
ẹlòmíì sunkún bíi bébì ni for the first time nílé ayé mi mo rí bí tọkùnrin ti ń sunkún. I know some people, some dignitaries, some prominent personalities crying like a baby. Ọkùnrin mi ò lè hold ẹ. Kò sí tí mi ò bá dárúkọ yín, Ọlọ́run mọ̀ yín. Gbogbo yín tẹ́ dìde abiyamọ fún mi. Mo gbàdúrà fún yín pé ẹ ní fojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ṣe rí fídíò yẹn tẹ́ ń sunkún ẹ̀ tún sunkún ìbànújẹ́ mọ́. Lórí mi ẹ sunkún ìbànújẹ́ mọ́. Lórí gbogbo ọmọ tó tara yín jáde ẹ tún sunkún ìbànújẹ́ mọ́. Ìyá Ìbàdàn ẹ ṣé ẹ kú iṣẹ́ abiyamọ. Ìyọba ńlá ẹ ṣé lẹ́ẹ̀kan sí ẹ kú iṣẹ́ abiyamọ. Mọ́mí Adébímpé ẹ ṣé ẹ kú iṣẹ́ abiyamọ. MHM ẹ ṣé ẹ kú iṣẹ́ abiyamọ. Mo ní gbogbo yín tẹ́ rí fídíò yẹn tí omi bọ́ lójú yín ẹ tún sunkún ìbànújẹ́ mọ́. Ẹkún ayọ̀, omijé ayọ̀, àwọn oore tẹ́ ẹ rò tì tẹ́lẹ̀, àwọn oore tẹ́ ẹ plan, àwọn oore tó máa gba omijé ayọ̀ lójú yín lẹ máa rí ẹ ní sunkún ìbànújẹ́ mọ́. The issue is in court already. Nǹkan tó kọ̀ ṣe mí láàánú. Àwọn kan sọ pé bóyá transfer. I have told you, I don't do transfer. Ọkọ mi náà máa bá mi ṣe gbogbo transfer. Some people said kí ni mo lọ ṣe níbẹ̀ yẹn. Àwọn ẹlòmíì ní kí ni mo lọ ṣe níbẹ̀ yẹn. Ṣé ilé assassin níbẹ̀ yẹn ni? Ṣé ilé aṣẹ́wó níbẹ̀ yẹn ni? Ṣé ilé ikú níbẹ̀ yẹn ni? Ṣé bí Instablog Naija? Instablog Naija. You must carry the court side of the case. It's a must. You post it. You know we are Aworawo. Instablog Naija. You have to post it. Sherry àwọn in likes of Gist Lover àti Esabod. Àwọn ni wọ́n ṣètò bí àwọn tí wọ́n kó lọ sẹ́wọ̀n lẹ́ni àwọn ni wọ́n ṣètò. Àwọn ìyàwó ilé tó wà lẹ́wọ̀n báyìí tí wọ́n lè súnlé wọn lẹ́ni in likes of Esabod and Gist Lover. Secretary Gist Lover àwọn ni wọ́n ṣètò ẹ̀. Àwọn ni kí ló fa wàhálà. Àwọn kan sọ pé ṣé Secretary Gist Lover mọ̀ pé mò ń lọ sọ́jà ni ó simple. Sherry mo expect kelomi smart. I don't expect some people to think smart because if they are smart naturally they will be successful. You cannot expect a failed personality to be smart. Tẹ́ bá wo nǹkan tí Secretary ṣe lọ́jọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ adití àti afọ́jú mọ̀ pé Gist Lover ló ṣiṣẹ́ yẹn. Ó simple. Mo ti lọ rajà ńbẹ̀ mo máa ń gbabẹ̀ kọjá. Wọ́n máa ń ta toys lẹ́yìn ibẹ̀ yẹn. Mo máa ń supply ọjà lẹ́yìn ibẹ̀ yẹn. Ní horo tó ti ń ta toys yẹn mo máa ń sọ bọ́ àwọn èèyàn mọ̀. Majorly ọmọ Igbo ni máa tajà mi fún. Ọmọ Igbo tí mo dẹ̀ tajà mi fún kò ní mọ̀ pé mi ni. Àárín ibẹ̀ yẹn wọ́n ta toys, wọ́n ta banga, wọ́n ta toys àwọn ọmọ kékèké, wọ́n ta mo ní so many things tí mo ṣe tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ pé mi ni tí màá dẹ̀ wọṣọ mi like a common person. Tí màá wọ aṣọ mi like a common person. Kí ló ṣẹlẹ̀? Kí n tún sọ fún yín lẹ́ẹ̀kan sí. Mi ò ní ìdá ti sọ fún yín because ó ti dé court. But mo fi ń dá yín lójú pé kò kí ń ṣe transfer. There was nothing like transfer. Bóyá dẹ̀ wá kémi máa mọ̀. Wọ́n ti dọ́dọ̀ àwọn tó ga jù wá lọ wọ́n gbélé. There was nothing like
there was nothing like failed transfer bóyá ó dẹ̀ wà tèmi ò mọ̀. So ọ̀rọ̀ tí mò ń sọ lọ, there was nothing like ó lè wá wà o, èmi ò mọ̀. Ṣó ti yé yín, àwọn náà dẹ̀ lè parọ́, a lè sọ pé wọ́n parọ́. Ó ti yé yín, a lè sọ pé wọ́n parọ́. Ok, ẹ ṣé bàbá, God bless you. Alájà mẹ́wàá ọ̀làká, ẹ ṣé, ẹ kú ọ̀rọ̀ àbíamọ. Very dark man, thank you my handsome brother. Very dark man, most handsome man nìyẹn. But you are not handsome like my husband, but you are handsome. Thank you, very dark man, my brother. God bless you. I want you to ask me any question, because a lot of people they are just saying that maybe transfer or something. I won't say they are lying. You don't understand, but what happened on that 17th? The issue was not issue of transfer or failed transfer or something. Police have done their investigation. They've pushed the case to court, and they are still working on it. They are still doing some things. So everybody, if you have any information that can help us in this case, you can go to police station. Adekunle abi kí lorúkọ police station yẹn? I don't know. You can go to maybe Adekunle. Adekunle police station, police meeting. Sorry, Adeniji. If you have any information that can help us, say you understand, you can go to Adeniji police station on the 17th of November. Mo lọ síbẹ̀, mo lọ ra nǹkan, a dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Adeniji a ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Ó ti yé yín nǹkan tí mi sọ, mi ò lè sọ much nípa ẹ̀, ó ti wà ní court, but I have to clear the air. Ó ti yé yín, nígbà tá a ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe, lára àwọn nǹkan tí mo rí ni wípé ó rà pé nǹkan ló ní nǹkan tó fi ń gba owó tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́jà ni ẹ́, tó bá jẹ́ pé wọ́n ló ní nǹkan tó fi ń gba owó, wàá confam. Tó o bá rí nǹkan tó fẹ́ fi confam, ṣó ti yé, wàá gba necessary things tó máa fi confam. Ọlọ́jà ni ẹ́, ó wrong fún ọlọ́jà. Mo kàn ń sọ ni o, mo kàn ń dá wa lẹ́kọ̀ọ́ àṣọ ọlọ́jà. Kó tajà fún yàn tán, kó wá lọ pe ẹlòmíì pé kó wá bẹ́ẹ̀ gbowó. Ó wrong. Because tí ìgbà míì wà owó ò ní tètè wọlé lọ́dọ̀ ẹlòmíì, ìgbà míì wà tówó bá wọlé gan á tún reverse. Títí wà ó ń ṣe, there was nothing like reversal nínú tọ̀dọ̀ wa o. There was nothing like money reversal. They saw it, the money is being paid. Ẹ jẹ́ ká wá sọ wípé owó yẹn o, ká tẹ̀ sọ pé òkè ẹni yẹn o, ó lọ bẹ̀, ó lọ gbé nǹkan. Ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́? Ẹgbẹ́ wà nú ọjà náà, ọlọ́pàá wà nú ọjà náà, tí ò bá sí pé ó lọ́wọ́ nínú. Then I was speaking with a very good sister this morning. She said, Lizzy, ìwọ náà dákẹ́. A lot of you used to say that ìwọ náà dákẹ́. Ṣé kí Lizzy dákẹ́ kán tún lọ pa ẹlòmíì ni? Àbí kí Lizzy dákẹ́ kán rí bí yọ́ mi sáf? Ẹ jẹ́ ká máa ro ọ̀rọ̀ ká tó sọ. Ó dàbí kó lè wọlé wá, ẹ wá ní kẹ́ni tó nílé kó dákẹ́ kó jáde lọ bá olè níta. Ṣé kó lè pa ni? Yorùbá, ẹ jẹ́ ká máa ro ọ̀rọ̀ wa ká tó sọ. Sister mi yẹn, ọ̀rọ̀ tó ń sọ, she was right. A lot of you tẹ́ni pé ó yẹ kó ti dákẹ́, tó bá jẹ́ pé mo ti dákẹ́, ṣé mo máa jáde níbẹ̀ yẹn ló yẹ níjẹta? Ẹni kí n dákẹ́, àmọ́ ń purọ́ mọ́ mi, wọ́n fi ń gba donations. Even people, ṣé o ti yé nǹkan tí mi sọ? Mi ò lè ágì irú owó yẹn náà. Ṣé mọ̀ pé mo lò ní cup? Mi ò lè ágì irú owó yẹn. Ṣé bí gbogbo yín mọ iye èèyàn táwa rán ní school bíbá? Mi ò mọ àwọn family wọn rí náà. Mi ò mọ ẹbí wọn rí náà. Àìmọye ẹlòmíì téèyàn ràn lọ́wọ́ bíbá, mi ò mọ ẹbí wọn rí náà.
bọ́n nítorí wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe òun ni wọ́n fẹ́ ṣe. ń fún gbàtàlájì wa sọ fún pé send account number èlò lówó yẹn iye báyìí báyìí ni send account number màá send 100,000 naira sí ẹ tẹ bá ti rí owó yẹn dá 100,000 mi padà ṣó ti yẹn wọ́n pa fóònù ṣe bí wọ́n ti sanwó gèlè yìí gbogbo gèlè tí wọ́n ti sanwó ẹra mu sẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti ṣe tán ká yanjú ẹ̀ òyì ń kọ́ ya yín mò ń rọ́jú ni ara ya yín ò ya ẹ̀yin náà kúkú mọ̀ ara ẹ bá mi rajà o ẹ ó wà yes pure white ni ẹ bá ya yín rajà o ẹ bá ya yín rajà o ó ti yẹn nǹkan tí mi sọ ọkọ mi dẹ̀ sọ pé send account details wọ́n dẹ̀ pa phone wọ́n pa kọ́ọ̀lì ẹ̀ wọ́n kọ́ ti kọ́ọ̀lì ẹ̀ èyí tó wá tó bà mí nínú jẹ́ jù tó bá jẹ́ pé higher institution ni wọ́n ti ṣe nǹkan tí àwọn ọ̀yá yẹn ṣe a sọ pé ọmọ kékeré ló ń ṣe wọ́n àgbà ẹ má gbàgbé pé most Yorùbá tó ń tajà nínú Èkó Dùmàtà àwọn Ìgbò gangan ni distributors o Ìgbò gangan ló ń gbé container wọlé láti China. I am telling you this is a big secret wá sáré kó aṣọ ìkúnlẹ̀ Ìgbò ló ń gbé container wọlé kò dẹ̀ sí most people tó import kọ wọlé tí mi ò mọ̀ but mo máa wò pé kéèyàn bá àwọn èèyàn rajà ń gbà mí ẹlòmíì wá kọ́ rí tó jókòó sínú ṣọ́ọ̀bù ẹ̀ tó ń ronú wàá kọ́ wò pé jẹ́ kí n yà jẹ́ kí n bẹ́ẹ̀ ni ra nǹkan gbélé sísàlẹ̀ ẹ̀ kúrò ẹ máa ká wọn lẹ́sẹ̀kẹsẹ̀ àti gbèlè ta ló ní ṣùkú ìjẹ̀bù báwo ló ṣe jẹ́ kó escape careful sorry mọ̀mọ́ mama ẹlòmíì wà kódà tí n bá ń kọjá lọ́jà ń gbà mí àwọn màmá mi wà tó yẹ pé ìgbà orógbó wọn ò tó nǹkan kan tó máa jókòó ti àwọn arúgbó mo lè má nídìí nǹkan ẹ̀ máa kọ̀ rà mo lè bu wọn ní some money ẹlòmíì bá fẹ́ ṣàdúrà máa kọ̀ ra apawó yẹn dé mọ́ lọ́wọ́ mo múùfù nìyẹn ẹlòmíì ti tà nínú ọjà ẹlòmíì ti tà nínú ṣọ́ọ̀bù ẹ̀ yẹn ó ti tó oṣù kan now nínú ọjà kẹ́ lè bá rí ibi tí àwọn Esabod àti Gistlover tí wọ́n ti brainwash àwọn Yorùbá dé ẹ sọ fún mi pé dignitaries ẹ sọ fún mi pé big personality wo ló máa sọ pé òun fẹ́ lọ sí àárín ọjà lọ rajà mọ́ ńgbà tó rí bó ṣe fẹ́ sẹ̀tì ọ̀tá Lizzy ablaze ẹ sọ fún mi ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ẹ gbẹ́sẹ̀ tán ni mo ṣẹ̀ ni wọ́n ní gbọkọgbọkọ ẹ̀ṣẹ̀ gbọkọgbọkọ náà kà sí mi lọ́rùn láti gbọkọgbọkọ ó dẹ̀ graduate ó lọ sí olè láti olè ó di góòdì jíjí láti góòdì jíjí ó di 16 million naira ẹni tó ṣí ìjáàbù lórí mi ó lo ìjáàbù wá ṣí ìjáàbù lórí mi ni o kí ni ẹ ṣe máa ti bẹ̀ yẹn yẹ kàn ti bẹ̀ yẹn ti bẹ̀ yẹn straight ẹni tó ṣí ìjáàbù lórí mi ó lo ìjáàbù ó fi ṣí ìjáàbù lórí tèmi ẹ lọ wo numbers of àwọn tó wà láàrin ọjà yẹn nílé nìyẹn ẹ lọ wo wọn mùsùlùmí ló dominate line yẹn I can say it mùsùlùmí ló dominate line yẹn ní ọ̀sán yìí nígbà tí wọ́n délé ẹjọ́ níbi tí ẹ̀rù èèyàn ti ẹ máa gbọ́n sẹ́ Yorùbá ẹ máa gbọ́n ní ọ̀sán yìí nígbà tí a wà ní ibi tí wọ́n kó wa lọ ọ̀dọ̀ àwọn tó jù wá lọ tán kó wa lọ
bí wọ́n ṣe conclude níbẹ̀ báyìí wípé wọ́n máa pé nǹkan báyìí tí wọ́n bá ti lè meet up wọ́n máa kó wọn lọ sí ilé ńlá. Ẹ wá wo nǹkan tí Gistlover drop. Ẹ wá wo nǹkan tí Gistlover drop. Wàláì ẹ̀rọ Ọlọ́run bà mí. Ilé ayé yìí láti máa jèrè iṣẹ́ ọwọ́ wa. Ẹ gbọ́ mi. Ilé ayé yìí láti máa jèrè iṣẹ́ ọwọ́ wa. Ilé ayé tá wà yìí lèmi àti yín láti máa jèrè iṣẹ́ ọwọ́ wa. Ẹ jẹ́ kí n fi hàn nǹkan tí Gistlover drop. Ṣé rí ìgbà tí èèyàn kan pè mí wípé kí n lọ wo nǹkan tí Gistlover drop, ó dùn mí jà wọn tó ṣaburú fún mi lọ. Ó dùn mí fún wọn jà wọn tó ṣaburú fún mi lọ. Ẹ wo nǹkan tí Gistlover drop, èmi á kú fi hàn yín ṣẹpẹtẹrì. Ẹ wo nǹkan tí ṣẹpẹtẹrì drop. Mo máa yọ kámẹ́rà yìí ni o kẹ́ lè bá rí. Ẹ wo nǹkan tó drop lẹ́sẹ̀kẹsẹ̀. Time and date òkè ńlá. Ẹ wo nǹkan tí ṣẹpẹtẹrì drop lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ kí n fi hàn yín. Ẹ jẹ́ kí n ṣe. Ẹ wo nǹkan tó drop lẹ́sẹ̀kẹsẹ̀ rí. Ẹ ti rí. Ẹ jẹ́ n play ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yín Mẹ́kà lọ sí ìlú ńlá lẹ́nu. Ẹ̀yin tẹ́ ẹ mú ìjáàbù lórí yín tẹ́ lọ fi ṣí àṣírí ìjáàbù lórí mùsùlùmí ẹgbẹ́ yín. Bí wọ́n ṣe ní ká dìde, ẹ dìde. Àwọn àgbàlagbà ń kọjá nílùú ńlá. Ní tí Gistlover post rí. Ó win àbí ó win? Mo ní ṣé ó win? Ṣé Gistlover win àbí ó win? Ṣé ṣẹpẹtẹrì Gistlover win àbí kò win? She won. She won. Lénìí mo bá àánú pàdé. Àánú tí mo bá pàdé lénìí, mo fi irú àánú bẹ́ẹ̀ tọrọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ṣé rí kíní fídíò yìí? Àwọn tó wà nínú fídíò yìí kọ́ ni mo rí fàṣì o. Bí ó ṣe pé Gistlover tó sọ fún yín ní jẹrin nígbà tẹ́yin ṣe fídíò tán, ẹ gbé fún Gistlover. Àbí Gistlover ló sọ fún yín gbogbo ohun tó ṣẹlẹ̀. A dẹ̀ ń gbọ́ tẹ́ ń sọ pé ìjà Gistlover lẹ wá gbé o. Ẹ máa pa ọ̀tá mi ni ẹ máa sun ọ̀tá mi. Àmọ́ ní èní níbi tí wọ́n kó wa lọ, bí wọ́n ṣe sọ̀rọ̀ tán tí wọ́n ní arise. Nǹkan tí Gistlover drop lélẹ̀ fún yín. Ó kọrin ọpẹ́. Ìdí ni wípé mo tún ti mú wálẹ̀ nínú wọn. Ṣé èmi ni? Téèyàn kan bá wà nípò ìnira lọ́wọ́lọ́wọ́ yìí, èmi kọ́, Gistlover tẹ́sábọ́ọ̀dù ni. Ipò tèmi wà nísìn, ṣe bí nǹkan tí Gistlover tẹ́sábọ́ọ̀dù tí wọ́n project sí public, ṣe bóun lẹ tẹ̀lé láàrin ọjà ẹ̀yin àgbàlagbà tí mo charge fóònù mi torí fóònù mi kú ní gbogbo nǹkan àti kíní yẹn ṣẹlẹ̀. Ìgbà tí mo charge fóònù mi tí mo wá send the proof of payment again sí wọn, mo kàn gbọ́ alihamdulilayi ládùrú nǹkan tó ń ṣe o. Wọ́n ní alihamdulilayi. Mo gbà tán rí proof of payment. Mo wá ti ẹ̀ ń retí bóyá máa fi remorseful nínú ọjà yẹn, bóyá máa fi remorseful. Gbogbo nǹkan tó ń ṣe yẹn mo wò ó. Bó o bá níyàn sínú ọdẹ ṣàdúró nǹkan bẹ́ẹ̀ yẹn, kò sí kankan. Mi ò rí àgbàlagbà kan àbí arúgbó kan kó pè mí nínú ọjà yẹn. Ọ̀ǹtì ìgbà tí ọlọ́pàá wá lọ lọ́jọ́ kejì tán lọ ń kó wọn. Tírímìsì làwa ń tà bí o. Tírímìsì là ń tà bí o. Àta góòlù níbí o. Yorùbá bẹ́ẹ̀ ṣe ríre. Láhìláhìláhìlá mo máa súnmọ́ sáré sí. Bẹ́ẹ̀ ṣe ríre. Nígbà táwọn ọmọ yẹn sọ pé ó jí góòlù, ẹ dẹ̀ lọ Mẹ́kà,
dẹ̀ ń lọ chọ́ọ̀chì ìkọ̀kọ́nu yóò dẹ̀ lè sọ wípé ṣé ẹ ṣí eré ní ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ̀dá tó níkà ẹyọ kan ó máa fi ẹgbẹgbẹ̀rún kàṣẹ́ra ẹ o tọ́lọ́run bá ní kó má pààyàn wà láì kò níyàwó àtọmọ tó máa pa yàsín tí ọlọ́run bá ní má ṣe ìkà tọ́lọ́run bá ní má pààyàn just like ọlọ́run má jẹ́ o kéèyàn wá rajà ní ṣọ́ọ̀bù mi èmi ò tiẹ̀ ṣe ọmọ bẹ́ẹ̀ kí n wá wo àwọn ọmọọṣẹ́ mi àbí kí n wo àwọn ará àdúgbò yìí nínú compound mi wọ́n bẹ̀ sí ní já ẹni yẹn sí òhò ṣé àwọn ọmọ tó bá mi já ẹni yẹn sí òhò ṣán ní ṣọ́ọ̀bù ń bí ṣán ralẹ̀ síbí ṣán ra spóòkì kẹ̀kẹ́ rí ṣé wọ́n ra blọ́ọ̀kù rí láìláìláìlá o ẹ̀yin àgbàlagbà àwọn ọmọ yíbò dẹ̀ ń kọ́ shopping mall sí lára ń bẹ̀ yìí ọjà tí wọ́n ń tà ní láyìn nìyẹn ẹ lọ bèrè ẹni tó ń kó wọlé yíbò ni yíbò tó ń kó wọlé á tún ra ice water á ra omi tútù fún ẹ yíbò tó ń kó ọjà tó ń tà ní láyìn yẹn yíbò tó kó wọlé gangan táwọn lọ ń gbà lọ́wọ́ ẹ̀ tó o bá jẹ́ pé bẹ́ẹ̀ ló lọ wọ́n á tún ra ice water wọ́n á ra bottle water fún ẹ wọ́n á ra mọ́ọ̀tì fún ẹ tó bá ti ìfù kó kàn máa ná ọjà lọ́wọ́ ọmọ yíbò tó o bá rajà lọ́jọ́ yẹn gan wàá jẹ mọ́ọ̀tì tútù bẹ́ẹ̀ ṣe rí rèé so àárín ọjà ti di ibi tí ó jẹ́ wípé bọ́ bá fẹ́ pa èèyàn wọ́n á kọ́ ra lọ dúró dèèyàn nínú ọjà ẹ jọ̀ọ́ ẹ kò jẹ́ ká yọ pé kò sí Gistlover ẹ jẹ́ ká yọ pé kò sí Esabod ẹ jẹ́ ká yọ wípé kò sí afọ́jú àbí abuké ẹ jẹ́ ká yọ pé kò sí ẹnu ìṣó ẹ gbọ́ statement tí mo sọ fún woman kan ni ní ṣọ́ọ̀bù tó fèsì ṣọ́ọ̀bù tí mo jókòó sí gbogbo ṣọ́ọ̀bù yẹn wàhálà ẹni tó bá dé ibẹ̀ ló lè sọ gbogbo ṣọ́ọ̀bù yẹn ò ju 3 or 4 feet lọ 3 or 4 feet mi pé kẹsẹ̀ yín kásẹ̀ pẹ́ ẹsẹ̀ yín lélẹ̀ kẹ wá ṣe ní kélé wá jẹ́ 6 ṣọ́ọ̀bù yẹn ò jù bẹ́ẹ̀ lọ ṣọ́ọ̀bù tó wà níwájú mi tẹ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ lẹ́nu tí ẹ bá gbọ́ ohun tó ń jáde ní ẹnu wọn ǹgbà tí kan nu wọn wá súnmọ́ mi lẹ́yìn tán yóò já borí mi tán èrò ti pélé mi lórí mi ò rírú ẹ̀ rí mo wá di ẹyọ kan yẹn mú mo wá sọ fún ẹni yẹn mo ní sista mo ní mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ẹ má jẹ́ kí n kú síbi mo ní mo wá tajà níbí ni mo wá rajà níbí ni àwọn tẹ́lẹ̀ ń gbèjà yìí ṣé wọ́n wọnú ọjà wá rí ṣé wọ́n hustle rí mo ní sista ẹ má jẹ́ kí n kú mo gbọ́ jókòó síbẹ̀ a máa pa ẹ́ síbẹ̀ yẹn ni ibẹ̀ ló máa kú sí èmi lọ́dọ̀ ẹ̀yin Yorùbá nínú ọjà tí mi ò gbàbọ̀dé fún yín gbẹ̀ election mi ò gbàbọ̀dé fún yín nílẹ̀ Yorùbá rí mi ò gbàbọ̀dé fáwọn ọmọ yín rí mi ò fọ̀nà yahoo àwọn ọmọ yín mi ò fi ọ̀nà strippers club hun àwọn ọmọ yín rí mi ò fi ọ̀nà ṣaṣẹ́ hun àwọn ọmọ yín rí mi ò jáde lórí social media sorry ẹ jọ̀ọ́. Fóònù ọ̀gbọ̀dọ̀. èmi ẹ tún ní ń dákẹ́ Yorùbá ní kí n dákẹ́ fáwọn tó fẹ́ pa mí Yorùbá ní kí n dákẹ́ fáwọn tó ń ṣépè fún ara wọn láì ṣe mí Yorùbá ní kí n dákẹ́ fáwọn tó ń fi èpè tún ọ̀nà àwọn ọmọ wọn ṣe Yorùbá ní kí n dákẹ́ fún àwọn tó ń fi èpè tún ìṣẹ̀dá àwọn ọmọ wọn ṣe Yorùbá ní kí n dákẹ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ ẹ̀ ní fojú sunkún mọ́ láyé ẹ imagine tó bá jẹ́ pé mi ò kí ń sọ̀rọ̀ mi ò ní jáde níbẹ̀ yẹn lóye
tẹ́ bá notice nǹkan kan ní láti bí 2-3 weeks ago mo bẹ̀rẹ̀ sí ní máa jí fídíò ibi tí mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú ẹnu ìṣó ibi tó ti ń sọ wípé wọ́n ń bá òun sùn 247 lára àwọn fídíò tí mò ń post yẹn ló yọ mí lára àwọn fídíò tí mò ń post yẹn ló yọ mí lára ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ló yọ mí ẹ gbọ́ mi Yorùbá ní kí n dákẹ́ ó yẹ kó ti yé yín Yorùbá ní kí n dákẹ́ ohun tó bá mú àgbàlagbà onílé ọlọ́nà tó admit pé òun ṣàmúrọ̀bà òun jalè pé kẹ́nì kankan máa wẹ orúkọ òun mọ́ kò yẹ kó yé yín bí Yorùbá ṣe dìpù tó baálé ilé àgbàlagbà ọdún 7 ó ní kán forúkọ òun lẹ̀ bẹ́ẹ̀ bí olè àmúrọ̀bà ó ní kẹ́nìbọ̀dì máa wẹ orúkọ yẹn mọ́sẹ̀ ó ní tòótọ́ lòun jalè ó ní gbogbo ohun tó gbé òun dẹ́wọ̀n yẹn fọ́dún 7 yẹn ó ní tòótọ́ lórí bẹ́ẹ̀ ohun tí Yorùbá fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn ohun tí Yorùbá fẹ́ kó o admit tí Yorùbá bá sọ pé ọmọ ẹ máa kú Yorùbá fẹ́ kó o gbà pé tòótọ́ lọmọ tó gbé dání yẹn ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ Yorùbá ní kí èmi ó mà ṣe ṣé kò dẹ̀ yẹ kí àwọn ayé béèrè lọ́wọ́ yín pé kí ni ẹ̀ṣẹ̀ Lizzy gangan ọdún 2 sọdún 3 lẹ fi ń ṣépè fáwọn ọmọ ara yín níbí ọdún 2 3 lẹ fi ń ṣépè before 2019 lẹ ti ń ṣe èpè ẹni tó bá máa ń rò dáadáa ó yẹ kán rí pé ẹ ṣaburú 2019 tó tọ́ ṣùgbọ́n ẹ fẹ́ kí n admit pé ẹ ṣaburú mo dẹ̀ ti admit pé ẹ ṣaburú ní 2019 mo gbà pé gbogbo ohun tó ṣẹlẹ̀ fault mi ni mo dẹ̀ ti bẹ̀ yín ní láìmọye ìgbà pé tòótọ́ ni mo jẹ̀bi ohun tó ṣẹlẹ̀ 2019 ẹ má bínú nígbà tí mo ti wá bẹ̀ yín pé ẹ má bínú ṣé bẹ́ẹ̀ mi ń tajà ni àbí kí la wá bá débi pé ìwọ ló lówó jù èmi ni mo lówó jù ẹ ṣe jẹ́ ká jọ fi gagbága látàrí ẹni tó mọṣẹ́ ṣe jù ẹ jẹ́ kí competition yìí bẹ̀rẹ̀ látàrí ẹni tó ní certificate jù competition yìí tá bá máa fi hàn àwọn ọ̀dọ́ pé nìkan ló lówó jù ẹ jẹ́ ká jọ bọ́ síta ẹ jẹ́ ká jọ fi hàn àwọn ọ̀dọ́ ta ló ṣiṣẹ́ jù ta ló ṣe ìgbìyànjú jù ta ló lọ sílé ìwé jù ta ló kọ́ṣẹ́ ọwọ́ jù kí ló dé tá a ṣe wá ń figagbága èmi ni mo lówó jù ìwọ ló lówó jù èmi ni mo lówó jù ìwọ ló lówó jù kí ló mú yín débi pé lọ set mi up gbogbo yín jẹ́gẹ́ǹjẹ́gẹ́ lẹ rí mi tí mo jókòó àwọn tó ta facing gutter àwọn náà ló ta facing beach àbí Gistlover ò sọ fún wa àbí kò sọ pé dọ̀dọ̀yọ̀ ni bàbá ọmọ òun nígbà tí Gistlover ṣe gbogbo ẹ̀ tán ó ní cruise ni ẹ̀yin lẹ gbé káàdì cruise sílẹ̀ mi ò fàyè yín cruise mi ò ta sí yín mi ò wá bá yín mi ò bú yín ṣẹpẹtẹrì Gistlover ló máa pè sọ́dọ̀ ẹsà bọ́ọ̀dù ẹ lọ mú bí tí mo ti pè sọ́dọ̀ ẹsà bọ́ọ̀dù wá tí mo ti burí nígbà tẹ́ ẹ bú mi tán ẹlẹ́ǹta facing gutter ẹni ashbish ẹ dẹ̀ mú káàdì sílẹ̀ ẹni cruise ni mo dẹ̀ welcome cruise card tẹ́ múlẹ̀ láti bí cruise card ó di pé lọ sọ́dọ̀ ọlọ́pàá pé kán gbé mi kúrò ńlẹ̀ nítorí pati oyè àbí ṣebí nítorí pé wọ́n fún mi lóyè nílẹ̀ Yorùbá àbí lẹ ṣe lọ set mi up mo dẹ̀ ń sọ mo ní wọ́n fẹ́ set mi mo ní set up ni a ní Yorùbá tún ní ń dákẹ́ Yorùbá tó ń ṣe justice for Mohbad ní kí n dákẹ́ mi ò gbọ́rí láyé mi kéèyàn mú ìbọn dání ìbọn kan wá sọ fún ẹni tí wọ́n fẹ́ pa pé dákẹ́ mú ọta lé wọn lọ́wọ́ mi ò rí rí Yorùbá ń sọ fún ẹni tí wọ́n fẹ́ pa dákẹ́ mú ọta kò sí kẹ mú ọta ọwọ́ àwọn eléyìí máa ń pààyàn ni o
Yorùbá ló sọ bẹ́ẹ̀. Yorùbá ní àwọn lè máa ń pààyàn ni o, ìwọ tó fẹ́ pa ló mú ọ̀tá dání o. Yorùbá ní mú ọ̀tá wá, mú ọ̀tá wá. Tó bá mú ọ̀tá fún ó máa pa ẹ́ o. Yorùbá dé ó yá pa. Tó bá wá kú tán Yorùbá á fi òkú àwọn ẹni yẹn wọ́n á tún fi gba báárà. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ fún yín. Yorùbá ní kí n dákẹ́ fún blackmailer, wọ́n ní dákẹ́ fáwọn tó fẹ́ pa mí. Ẹ̀yin èèyàn, Yorùbá ní pé kí n ignore. Ẹ imagine tó bá jẹ́ pé mo ignore, ẹ imagine bí tí n bá wà lẹ́nu. Ṣé mo láṣọ baby pink bẹ́ẹ̀? Gbélé baby pink. Yorùbá ní pé kí n ignore. Ẹ wá, Yorùbá ní kí n ignore. Ṣé mọ̀ pé àwọn tó ní kí n ignore yìí wọ́n mọ̀ọ́mọ̀ trend ignore yẹn tó rán ọmọ iṣẹ́ tó fẹ́ ṣe fún mi. And moment tó o bá sọ̀rọ̀ mọ́ tó bá ṣaburú fún ẹ, ayé ò ní lè tálí ẹ̀ pọ̀ pẹ̀lú wọn mọ́. That is your concept. Tó bá ń bú ẹ, tí wọ́n lépa ẹ, tó bá ti dákẹ́, tó bá strike ẹ, tó bá pa ẹ, ayé ò ní lè tálí ikú ẹ pẹ̀lú wọn mọ́. Kó tó ṣẹlẹ̀ sí Mohbad ni. Báwo ni Yorùbá ṣe máa sọ pé ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ kẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ dákẹ́ fún? Báwo ni Yorùbá ṣe máa sọ fún ẹni tó lórúkọ pé kó dákẹ́ fẹ́ni tí ò lórúkọ kó ba orúkọ ẹ̀ jẹ́? Báwo ni Yorùbá ṣe máa sọ fún ẹni tó ń sá àsálà láti jẹ́ èèyàn pé kó dákẹ́ fún ẹni tó ṣi ayé wá? Ẹni tó ń sáré àti jẹ́ ènìyàn nínú ayé, Yorùbá ní kó dákẹ́ fẹ́ni tó ṣi ayé wá. Nǹkan tó bá mú Lizzy Anjorin tí ò dalẹ̀ yín, mi ò dalẹ̀ Yorùbá rí, mi ò dalẹ̀ Nàìjíríà rí, tó bá mú yín treat mi bẹ́ẹ̀ yẹn láàrin ọjà, ẹ̀yin gangan lọ ta ilẹ̀ Nàìjíríà, ẹ̀yin gangan lọ ta ilẹ̀ yìí. Ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ni, ẹ̀yin tẹ́ àtàkì mi. Ẹ lọ wo graffiti ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ní mo ṣe, ẹ ní ẹ fẹ́ pa mí. Ẹ sọ nínú fídíò ẹ pé o máa kú síbí ní sẹ́, o ò ní lọ bí kankan bí lo máa kú sí, a máa pa ẹ́ ni. Wọ́n wá ń sọ fún yín, ẹ ti bọ́ síta síbí, ẹ ti lọ gẹ́ẹ̀tì petrol, ẹ ti síta síbí. Ẹni tí ò dalẹ̀ yín, ẹni tí ò dalẹ̀ yín, ẹ tì í síta síbí, ẹ já pa nítorí pé ẹ fẹ́ pa mí. Ẹ wá change topic yẹn sí ó wá jí gold ni nítorí pé ẹ fẹ́ pa mí. Ẹ tún wá sọ pé ó jí owó ni. Nígbà tẹ́ ẹ ṣí ìjáàbù lórí mi, ìgbà tẹ́ ẹ ṣí ìjáàbù lórí mi, tínú yín bá mọ́, kò yẹ kẹ́yìn dì mí lọ́wọ́ mú pé 91,000 yẹn o 1 million naira ni máa fi gbà. Kéèsì wà ní court. Mi ìfẹ́ kán dárúkọ àwọn èèyàn, mi ìfẹ́ wàhálà tí ó ti yé, mi ìfẹ́ kán bẹ́yìn ṣe ṣí ojú mi tẹ́ rí mi, ká sọ pé èèyàn jí ni o. Mo sọ pé ká sọ pé èèyàn jí, ọ̀ ká sọ wípé bóyá owó yẹn bounce back àbí transfer yẹn ò lọ. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ pé transfer yẹn ò lọ. Ká sọ pé ẹni ẹ wá jí, ká sọ bẹ́ẹ̀. Ẹ wá ṣí ojú ẹni yẹn, ẹ wá rí Lizzy Anjorin. Lizzy Anjorin tó máa ra deep freezers fún àwọn èèyàn láì tọrọ bárà, láì gba donations. Lizzy Anjorin tó máa ń bá àwọn èèyàn rán ọmọ wọn ní school láì gba donations. Lizzy Anjorin tó máa ń ra àwọn mọ́tò kéékèèké fún àwọn èèyàn pé lọ fi ṣe Uber. Tẹ́ bá rántí ìgbà tí mo wà ní Kọ̀tà tí máa ń ra ọ̀kadà, ra márúwá, ra Uber fáwọn èèyàn. Mi ò mà ní ṣọ́ọ̀bù tèmi, rented shop mà ni mo wà, rented shop mà ni mo wà, rented shop ni mo wà ní Kọ̀tà o.
gbogbo owó tó yẹ kí n lọ fi kọ́ ṣọ́ọ̀bù tèmi ṣé pé ẹ lè ṣe báyìí fún mi èmi lára yín dẹ̀ lọ Mẹ́kà ńbẹ̀ yẹn lára yín lọ chọ́ọ̀chì lára yín lọ mọ́sìkì ẹ̀dẹ̀ lẹ́ ń gbọ́ wá sí ẹnájì tẹ́ fẹ́ fi dáná sun mí níbẹ̀ yẹn ẹnájì yẹn tẹ́ ẹ bá gbé jáde tá a bá fi protest lórí gàrí ó mà ṣe é ṣe kí àwọn ìjọba wa kàn sọ ige gàrí di 1000 naira ẹnájì tẹ́ fẹ́ fi dáná sun mí tẹ́ fẹ́ fi pa mí èmi rò pé tiẹ̀ láàánú mi mo máa ń sọ pé mi níyà mi ní bàbá gbogbo àwọn ọ̀tàn mi ti máa ń sọ bí mo ti rò pé ó dọ́dọ̀ yín ni gbogbo bí ṣe máa ń sọ fún yín pé èmi nìkan ìyá mi bí o bàbá mi bí o mo ti rò pé àwọn ọ̀rọ̀ yẹn ti wọ̀ yín lára bí mo ṣe máa ń sọ fún yín bí mo ṣe jẹ̀yà bí mo ṣe gbé long completed building bí mo ṣe gbé ní chọ́ọ̀chì bí mi àti ìyá mi bá ṣe jọ máa lọ ń ṣalágbàfọ̀ mo máa rò pé gbogbo story yẹn mo máa rò pé ẹ máa rí romani gbogbo bí ṣe máa sọ fún yín bí èmi àti mọ́mì ṣe lọ mọ́mì mi bá ṣe máa jọ lọ ń fọ ẹsẹ̀ ṣẹpẹtẹ́rì gíslọ́bà ó wá sọ pé òkú yẹ wà lẹ́yìn ẹ̀ ó ló pẹ́ ìdíyẹ fún èmi máa ń pẹran fún ìyá mi nì lọ́dọọdún kò dẹ̀ mọ́ sàárà oṣooṣù ẹ rò pé ibi lẹ ṣe fún mi oore lẹ ṣe fún mi oore tó fojú jọ ibi ni ní àtijọ́ ọjọ́ tí mo ti ń sọ tí ayé ò gbàgbọ́ nígbà tí mo lẹ́ sẹ́ẹ̀tì mi ọ̀pù ní Mẹ́kà ayé ò gbà mí gbọ́ wàá rí pé bẹ́ẹ̀ ṣe ródán mi nínú ọjà yẹn ẹ ti sáré sọ fún àwọn ọmọ tẹ́ ń lò pé kán lè sọ wípé àṣewọ nìkan ni wọ́n sẹ́ẹ̀tì ọ̀pù ní Saudi wọ́n tún ti sẹ́ẹ̀tì ọ̀pù lẹ́kọ̀ọ́ ẹ̀yin ò kúkú mọ̀ bọ́lọ́ máa fọwọ́ nu omi jẹ́ mi nù ẹ̀yin ò kúkú mọ̀ pé àwọn abiyamọ ayé wọ́n máa rí tèmi rò ẹ ti rò pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ń so pa mí tẹ́ ní kúnlẹ̀ ẹ bojú wẹ̀yìn ẹ tún fọ́ mi létí ẹ wọnú ilé wá ẹ fọlọ́pàá gbé mi ẹ gbé mi lọ kóòtù ẹ máa béèrè wípé ṣé owó aṣọ tó ń tà yẹn òun náà ló fi ń gbọ́ gbogbo bùkátà kóòtù tá gbé ẹ lọ àbí ẹ má sọ bẹ́ẹ̀ èmi tí ẹ rò pé ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ní ọjà bẹ́ẹ̀ ṣe rí rèé mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyá lọ́jà mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá lọ́jà láì nìyẹn mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé ti yí padà ǹjẹ́ mo pé ọ̀rọ̀ yìí ó gbomi lójú àwọn ọkùnrin ju obìnrin lọ.